Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillahi wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pàtàkì jùlọ ní ilẹ̀ Yorùbá kí Ọlọ́ba kí bá kí yín. Mo sọ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kìí sí ọ̀rọ̀ tí ó pọ̀. Ó dá lórí ọ̀rọ̀ tí ó ń lọ nípasẹ̀ wípé gbogbo wa náà láti mọ̀ pé nǹkan tí àyípadà bá àwùjọ, gbogbo social media ló kún fún wàhálà ìyísọ sí ìdésì padà sí tó pé gbogbo eléyìí tá bá ní ká wò àǹfààní tá rí ń bẹ, àǹfààní tí ummul islamiyya al-ummul islamiyya tí ó rí ń bẹ ó kéré láfi wá gẹ́gẹ́ abẹ́lọ́kọ́lọ́ sí á ní ẹni tí ó jẹ́ Sefiru Salah àfi wá bí ká tó bá ẹ̀yin bàbá wa lápọ̀nlé, ẹ̀yin àfáà wa ní yìí, ẹ̀yin olùgbọ́ wa lápọ̀nlé sọ̀rọ̀ pé tí ń lọ yìí bá ti ẹ̀kéré a gbọ́dọ̀ bẹ̀ wá láti jẹ́ pé káwo tí Ọlọ́run subhanahu wa ta'ala láti jẹ́ pé a dá ọ̀rọ̀ yìí dúró, ẹ dákun ẹ jọ̀ọ́. Àwọn ará tí wọ́n wà láwùjọ, àwọn mùsùlùmí, wọ́n ní bùkátà sí àti ṣàǹfààní lára gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin àfáà wa ní ọ̀nà tó pọ̀, àmọ́ kìí sí ojú ọ̀nà èyí ń sọ sí. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ dákun mo fi Allah subhanahu wa ta'ala mo fi bẹ̀ yín. Ẹ jẹ́ kálukú wa ká dákun ká fi ọwọ́ wọnú ká dákẹ́ níbi lámọ́ní ń sọ sí, àbí àmọ́ tó máa sọ̀rọ̀ bá ibi tí kò yẹ. Ẹ dákun mo bẹ̀ wá, ẹ dákun ẹ jẹ́ ká wo ti Ọlọ́run subhanahu wa ta'ala ká dákun kí ayé sí ká ní sùúrù fúnra wa. Ẹni tó bá rí pé àṣìṣe kan bẹ tẹ́nìkan sí, ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣiṣẹ́ lára rẹ̀ nítorí t'Ọlọ́run kí sọ rí káyọ̀ lè bá pé àmọ́ ní sọ̀rọ̀ kẹ́nìkan mọ̀mọ̀ sí, jẹ́ ká pe ẹni tá a bá mọ̀ ká pè láàrin ara wa ká sì parí rẹ̀. Ládátá gbàgbélé yìí pọ̀ tó kẹ́ pàwà máa gbé sí ojú ayé. Èyí tó burú jù ẹ̀mọ̀ ìyá mi wà tí lámọ́ ní ẹjọ́ wà ní gúrùpù kan náà tẹ́ẹ̀sì ẹjọ́ ń sọ̀rọ̀ wà rí pósà sí kan wà ń dá ẹyẹ rẹ̀ lẹ́m̀bẹ̀ náà tẹ́ẹ̀kọ́ bá sọ̀rọ̀ ní ìwà àti òun àbí tó á lọ bọ́ sí orí Facebook ọ̀n sí tó ń láàlì rẹ̀ bá ń lọ ọ̀ndá kákọ́lẹ̀ rẹ̀ pàwọn ọmọ kí ó tó máa bínú sí ẹni báyìí. Eléyìí kò bá ojú mẹ́lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká yí ilé ìpadà, Ọlọ́ba yóò ṣàánú wa. Gbogbo àwọn tí ń lọ yìí báyìí ẹlẹ́kùn mọ́ bẹ̀ wá ní Ọlọ́ba yóò bá wa sẹ́yìn lẹ́sìn rí. Ẹ jẹ́ ká paná rẹ̀, ẹ jẹ́ ká paná owó aláìpátá àwọn tẹ́ ìjọmọ́ wa ọmọ ìta jẹ́ mùsùlùmí pátá lẹ́yìn gbogbo bí agbárí ká wà. Ẹlẹ́kùn ẹ jẹ́ ká bẹ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bá jẹ mọ́. Ẹlẹ́kùn wọ́n bá ní ẹlòmíì àwọn náà tí ó dá nǹkan ilẹ̀ ọ̀rọ̀ tí ẹlòmíì sọ ó burú gan lóòótọ́, àmọ́ tọ́lọ̀ náà ni a wò láfi sàbójúkò gbogbo tó jẹ́ pọ́ ṣẹlẹ̀. Ọlọ́ba yóò sì ṣàánú wa. Ẹ bá sí ẹ̀dẹ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀sẹ̀ tí ó sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹni tó pẹ́ nìkan ṣàìdá sí tẹ́nìkan fọwọ́ ní pé òun yá fi ẹni torí tọ́lọ́ba subhanahu wa ta'ala. Ọlọ́ba yóò ṣẹlẹ̀ sàn. Ẹ dàpọ̀ jẹ́ kí a ṣe ẹ̀rẹ̀ àmójúkò ibi àṣẹ tí ó bá ṣẹlẹ̀. Gbogbo abala tí nǹkan bá jẹ mọ́ ìtàǹfà ní abala gbogbo ìfẹ́ máa ka ojú tó ti pọ̀ dé ó ti pọ̀ ṣé ti ṣe Darul Naim la fẹ́ sọ ní àtà tí wọ́n rí àkíyèsí kan lọ́dọ̀ wọn pé báyìí kìíní kan eléwọ̀ ìwò ọbẹ̀ wáyé dápẹ́ ó ti tó gẹ́. Ẹ jẹ́ ká jákè bí ọ̀rọ̀ ó ti tó gẹ́. Ìbọn ní tọ́lọ́run la fẹ́ ṣe ẹ já fi Darul Naim ilé kọ́lọ́ba kó wà ní ìsàlùkúrò adá wọn. Ẹ bá ní àkíyèsí tó fẹ́ pè wọ́n sí kọ́lọ́ba wọn jọ sọ́lá ní ti tọ́lọ́run. Ẹ ní táwọn ìpàrọ̀ sí nǹkan tó ti tọ́lọ́run ni kò ní wàhálà nù, àmọ́ mo sọ sí ọ̀rọ̀ ní padà bí tí mo sọ yóò máa bí wàhálà tó pọ̀. Ẹ jẹ́ ká lọ bá ẹ̀ntà bá rí pọ́ ní kíní ká lọ bá sọ̀rọ̀ tààrà dákọ̀ ẹjọ́ níbi kó ti ń tú àwọn nǹkan tí ẹ̀gbẹ́ tá àgbọ́rí àti ìkọ́ àgbọ́ ní ìsìn kí lọ bí ogbélé yìí. Ní tó bí ogbélé ni pé àìlè èèyàn ju wàhálà ní àárín èèyàn méjì pé àwọn fẹ́ lọ bá lámọ́ ní sọ̀rọ̀ báyìí yóò ká parí lára wa di pé gbogbo tí ọ̀yẹ́ ká máa gbọ́ àwọn ti ń gbẹ́dẹ́pọ̀ bẹ̀yìn dákọ̀ ìfi òpin sí gbogbo ẹ̀yẹn ní àlùbáríkà tẹ́ ń sọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ gan gbọ́dọ̀ pé wọ́n ò sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ mọ́ nísìn àwọn àṣìjẹkọ́ lórí pé ń gba ọ̀rọ̀ nísìn báyìí ẹlẹ́kọ̀ọ́ mẹ́jẹ̀ kí á da àárín Islam rú.
ẹ̀dàkọ̀ yẹ ká dá dúró báyìí gẹ́ ẹ̀dàkọ̀ ó ti tó gẹ́ ẹ̀dàkọ̀ ẹjọ́ ẹni tá bá rí pọ́pọ́ sẹ́ẹ̀dì kan ẹjá pé lọ sóòdì kọ́ọ̀lù ẹni bí lọ bá sọ̀rọ̀ láàrin wa àti ẹ̀ ọ parí ilé láfi ìdìsẹ̀mí tá fẹ́ tó sí láwùjọ pọ̀ ju ilé yìí yàtọ̀ àwọn tó gbọ́rọ̀ tí ò kà wá a máa gbọ́ sí ogun tí ò yẹ ká ti gbọ́ sí pàápàá lọ́bàá yóò sàánú bẹ́ẹ̀ sì ni ṣé àárín àwọn àfá yìí láfẹ́ wí ni àríwọ̀ṣálà níbẹ̀rẹ̀ ẹgbẹ́ àjọ pẹ́sàdé àríbẹ̀ ni àwọn méjèèjì dá síra wọn tí ò sí wàhálà àmọ́ kọ́lọ̀ sàánú àwọn mùnáfíkì láti irú sọ̀rọ̀ báyìí wọn bá nǹkan jẹ́ ni ẹ̀dàkọ̀ ẹjẹ́ ká dúró ní ìdúró títọ́lọ́hún ẹ méjì àdúró títorí èèyàn ìdúró tọ́lọ́hún ni pé káàrin èméjì ọ̀pọ̀ parí ilé ìdíkà dúró ẹni tí Daaru Naim mi ṣe ní ọ̀rọ̀ pé mo fẹ́ dúró ẹni tí ó mọ sọ tẹ̀kìyí mu kíní jágbèrè kọ̀ọ̀kan o àmọ́ Daaru Naim mashallah tabarakallah ìgbèjì tán gbìyànjú ìgbèjì tán pẹ́ ọ̀yíká àwọ̀dù wọn lórí ẹ̀ ni lórí tí wọ́n ṣe gbogbo tí wọ́n gbé wá láwọn conference tí wọ́n ṣe ká kí wọn ká kódà mashallah tabarakallah nítorí ká kí wọn lórí ẹ̀ ni láti gbé àjẹ́ kí àwùjọ yí padà ẹni yóò sáré pé òun fẹ́ kówó jọ fúnra wọn owó tí wọ́n fi ń ṣe conference yìí tábà lọ́nà fúnra wọn ọmọ ìdí tí wọ́n mọ̀ náà sí àmọ́ ó fi gbélé pé ọ̀rọ̀ Islam ẹ já kí bàbá wa Ibrahim rẹ̀ lórí ilé ìbáyìí ẹ bá ní nǹkan tó fẹ́ bá a sọ lọ́rọ̀ tó mọ ti yá nítorí tọ́lọ́hún kọjá àrùn ó ti máa sọ àmọ́ pé àti a máa sọ lórí social media àmì gbàrú ilé wọlé o ọ̀rọ̀ orí social media máa ba nǹkan jẹ́ ní o ọmọ kèétù nǹkan ṣe o kọ́lọ̀ kó tó ẹnì kọ̀ọ̀kan wá sí o ètò sì jẹ́ ti ọ̀rọ̀ ti Sheikh wa Komodin náà tí wọ́n náà sọ nípa ti abala ti gẹ̀ẹ́ àwọn ìbílẹ̀ kọ́lọ̀ ti gbé àwọn màálù wá sí jazakallahu khairan pé wọ́n di ti nǹkan tí wọ́n ti sẹ́ndì wọ́n sì kọ́lọ̀ sáré wọ́n bá dúpẹ́ fún wọn wọ́n sì bá ní dàdúró bá nínú ẹ̀dàkọ̀ ẹjọ́ abẹ́gbọ́n kálukú ogun tọ́rọ̀ bá jẹ mọ́ pátá ẹ̀dàkọ̀ ẹjẹ́ ká ní sùúrù fọ́lọ́run ká fi ẹ̀rọ wẹ̀lẹ̀ yẹn jú àwọn nǹkan yìí gbogbo ìtọ́jẹ́ ti àwọn àgbà wàhálà kan lọ tẹ́lẹ̀ náà ọlọ́wọ́ bá ní parí ilé náà láìpẹ́ ìlú gbọ́rọ̀ bí nìta alá á jẹ́ kí kálukú náà yọ padà rí pé àwọn tí ń bára wọn jà ọmọ ìyá kan náà ni wọn àwọn èèyàn kan tí kọlọ̀bà kó tó ń kálukú ṣe àwọn ní ń dá nǹkan lẹ̀ láàrin wọn gbélé náà wọ́n bọ̀ àṣìwà alágbára ọlọ́run bí nìta alá lẹ́ẹ̀kan sí mo bẹ̀ wá gbogbo tó jẹ mọ́ àgbàlá Islam nílẹ̀ Yorùbá mo bẹ̀ wá ẹ̀dàkọ̀ jẹ́ gbogbo tí ń bẹ láàwọ̀ tí ń bẹ láàrin kálukú ẹ̀dàkọ̀ jẹ́ ká fi tọ́lọ́run subhanahu wa ta'ala ẹ̀dàkọ̀ káwọ́ tí Ọlọ́run subhanahu wa ta'ala ká fi parí ẹ̀ láàrin àti ara wa nítorí bí àwọn kéèsì afẹ́mọ̀ pẹ́ra wá sí kalọ̀mọ̀ sọ jẹ́ẹ́jẹ́ láì ní jẹ́ pé ẹlòmí ọmọ mọ̀ sí kódà tẹ́lẹ̀ tá bá pẹ̀lẹ̀ kásá kéèsì ní ìsìn tí bá ń dá àwọn dáadáa rẹ̀ ó mọ̀ wà fáwọn tí a pé àwọn alápẹ̀lẹ̀ kéèsì tó fi tí nǹkan fi ń dá tó fi jẹ́ pé Ọlọ́ba yóò fi yọ́nú sí nǹkan yìí báyìí láì jẹ́ pé bẹ́ẹ̀ ò kíá bẹ́ẹ̀ ò mọ̀ sí ilé ìwé ṣe tán pàtàkì àwọn tẹ́ bá ti ń jẹ́ wọ́n jẹ́ pé èèyàn wọ́n náà pé àmì ní ọsọ báyìí mi gbọ́dọ̀ sọ sí nǹkan ò ní parí ákàtọ̀ máa dẹ́sẹ̀ lọ gbà pé a máa sọ àwọn nǹkan míì tí èsè bẹ́ẹ̀ tó pẹ́ ní ẹ̀mí pé a fẹ́ fi jàre táyọ̀ sì máa ti pàṣẹ wa ṣe lọ́hùn ẹ̀kọ́já payọ̀ ọlọ́run ẹ̀dàkọ̀ ẹ̀jọ̀ ẹ jẹ́ kí sàlámùtò sọ́dí wà fún kálukú wa kẹ́mi wọ́n mọ́ síra wa kọ́ mọ́ síra wa bí Islam ẹ̀dàkọ̀ ẹ̀jọ̀ lọ́wọ́ sànù wa o lọ́run jẹ́ kí Islam wọ́n tọ́wọ́ ẹ̀dùn kan wá dàrú o lọ́mọ sọ́dí ala Muhammad wa sallam.